common sense. But where you have people who just decide to wake up because of sentiments and emotions that are attached, to what is happening with us and within us, I think we'll be rendering ourselves a bit more vulnerable. So I wouldn't advocate for self-defense. I would encourage us all to keep calling for community policing, because it's the only way, it's the only people from within the state and the local government who would understand what is going on with them. I just come to think of it before now here in the States. ẹ jọ̀ọ́ kí lè ṣe Nigerian citizen tí gbogbo Nigerian leaders tó fi jẹ́ wípé àwa lókù tó fi ń borí kò wá sí governors kan tó ní woman feelings mọ́ ní Nàìjíríà ìgbà tó jẹ́ pé overall bàbá yín bàbá Tinubu àwọn gan ò ní nǹkan tó ń pè ní feelings ṣẹ̀dẹ̀rù pẹ́jẹ̀ ló ṣàn lára bàbá Tinubu ni àní bàbá Tinubu wọ́n súnmọ́ abiyagba wọ́n jìnnà sábiyamọ́ gbogbo ẹ̀yin governor Nàìjíríà súnmọ́ abiyagba jìnnà sábiyamọ́ senator minister ojú tì wá fún yín you are a disgrace to yourself abẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ lẹ́nu executive governor Benue State tó ṣẹ̀ṣẹ̀ pa 200 innocent Christian ní abẹ́ ẹ̀ gbọ́rọ̀ burúkú tó ń jáde nígboro ẹnu ẹ̀ ẹ̀mí àwọn èèyàn tí ẹ̀ wá jọ gbogbo yín lójúmọ́ tí ẹ̀ ríro bẹ́ẹ̀ ẹ mú ìyàwó àwọn ọmọ yín immediate family yín ẹ pa má bẹ́ báyìí ẹ ràgàbó bí ẹ̀dìyẹ ti ràgà bọmọ jẹ́ kéèrà ń rìn wọ́n ṣùgbọ́n Nigeria citizen tẹ́lẹ̀ ń gọ́fà àwa yẹn lẹ fi ṣe sacrifice màálù wa níye lórí jù wá lọ ẹ pàtàkì màálù ẹran màálù tá máa jẹ tó máa yàdànù ó ní iye lórí ó ní more respect in fact àwọn gan ni citizen Nàìjíríà bí tá a bá dé torí nǹkan gbọ́dọ̀ ṣe màálù wá jìyẹ ṣùgbọ́n wọ́n lè máa pa àwọn èèyàn lábẹ́ wọn ò gbọ́dọ̀ defend ṣebí gómìnà Benue ló ń sọ̀rọ̀ yẹn ó ní self defence is not allowed in Benue State ṣẹ́yìn náà ti rí àdẹ̀rí gbogbo Christian leaders wa pátápátá bàbá Oyedepo bàbá Kúmúyì bàbá Adébóyè Paul Adéfarasin bàbá Túndé Bákàrè àti gbogbo yín bẹ́ẹ̀ bó ti jẹ́ pé kẹ́ má ṣì wọ́rọ́wọ́ àti gbogbo Christian kẹ́tì ẹ̀ fi support àwọn people yìí ṣùgbọ́n ní ìgbà tí ogun Israel àti Palestine tó le burúkú ẹ dìde o a máa rí fídíò ibi tẹ́tí má ṣì fún Israel in support of Israel so àwọn Christian Nigeria wọn sí lára àwọn Christian àgbáyé nìyẹn o the only thing tá à ń gbọ́ lẹ́nu gbogbo yín we condemn the act lẹ́yìn we condemn the act ibi tí kìíní yẹn hẹ́ndì sí nìyẹn ó wá lè débi wípé bàbá Tinubu wọ́n ní nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ̀yin náà wá sọ wípé ẹ ti ní schedule kan tẹ́lẹ̀ ẹ ti ní important kìíní kan program tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ẹ̀mí àwọn tó sọnù yẹn o tó pa lápàdánù kò jámọ́ nǹkan kan lọ́dọ̀ tí yín ẹni after tẹ́ bá ti lọ fún program yín lẹ́ni ẹ̀ ń lọ bẹ̀ ó dẹ̀ pé gbà tó wá kó fún yín mi ìwà mọ̀ bóyá ẹ̀ lọ bẹ̀ lẹ́ni o mo doubt ẹ̀ tó já sí pé ẹ̀mí àwọn tó padànù yẹn kò nítumọ̀ lójú yín ẹ jọ ṣé Bill Gates ti sanwó ẹ̀mí wa fún yín ni ẹ dẹ̀ ti ṣe ẹ̀ fáwọn gọ́vnà of course yes ẹ jẹ́ àbèrè ìṣe question bàbá Tinubu ó ṣe jẹ́ pé gbogbo àwọn tó wà radical tí ẹ̀mí ò jọ wọ́n lójú tó jẹ́ pé wọ́n ní àánú wọ́n burú bẹ́ẹ̀ ni kílẹ̀ ayé parẹ́ kó jẹ́ tiwọn nìkan tí gbogbo èèyàn ń sá fún tó ń discover ẹ̀hún gbogbo wọn yẹn lẹ́yìn ń wọ́n mábẹ́ òun lẹ́ ń bá rìn àwọn ló ń bá ẹ̀yin àti Bill Gates ẹjọ́ ṣèjọba yín ni ìjọba tó súnmọ́ abiyagba tó jìnnà sábiyamọ́ so ikú tó fi pa wọ́n ní Benue State yẹn kò sí nǹkan tẹ́ lè fi mítì tẹ́ fẹ́ lọ lé nìyẹn kò ṣe é àbádùn kò ṣe é yí ẹ̀lẹ̀ kò dẹ̀ ṣe é ṣe kẹfù kò kan pẹyẹ méjì so mítì yẹn lẹ máa wà látàárọ̀ títí di alẹ́ àbí. gbogbo leaders every sector ní Nàìjíríà ẹ wá useless ẹ kàn wá ṣá mi ìkúkú blame yín àwọn aráàlú náà tó ń ṣe ráńkà dédé yín àwọn ni mo rí blame torí kò sí kankan tó dé bá aráàlú anybody yín even religious leader o àbẹ́yìn rí mùsùlùmí kan tó condemn nǹkan tó ṣẹlẹ̀ ṣe ti rí ṣéèkì kan tó bọ́ síta tó sọ pé nǹkan tó ṣẹlẹ̀ mẹ́yẹn ò dá
ẹ jọ àwọn oníṣẹ̀ṣe á ò fa gbogbo ẹ ti dojúrú, ó ti dojúrú. Ibo la fẹ́ bá yàrá ìjà? A ní kẹ́ pín ire kẹ́ láre kẹ́ jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ. Ẹ sì fi àwọn nọ́dánà sílẹ̀. Kẹ́ jẹ́ kí sáúdánà ṣe tiwọn, kẹ́ jẹ́ kí nọ́dánà ṣe tiwọn. Ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀. Ibi tọ́rọ̀ yìí máa hẹ́ndì sí leléyìí. Àìmáfẹ́ pé Nàìjíríà nǹkan tó máa bí lélẹ̀. Ìjọ tẹ́ ẹ bá ti jẹ́ kán ní kálukú bá tiẹ̀ lọ. Ìgbà yẹn lẹ́tí tú oníkálukú sílẹ̀, ìgbà yẹn ní ọ̀ní máa pa àwọn innocent people. Because ṣé Yorùbá dá dúró nísìn? Àwọn Biafra dá dúró, àwọn Northern Arẹwà wọn wà láyé ara wọn. Tí Northern bá wá sí Yorùbá tó wá sí Oòduà nation, ó fẹ́ wá pa wá bẹ̀. Iyọ̀ ṣé gọ́ọ̀mẹ̀ntì wèrè kan wà bí kan tá máa sọ wípé tó bá ti bò ó gbúdọ̀ defend ààrẹ o, ṣe ni kó dúró kó jẹ́ kán pa ẹ́. Kò lè sí nǹkan tó jọ bẹ́ẹ̀ náà. Kò lè sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣe wá rí bàbá Tinubu. Bàbá yẹn ò ṣe kúre, mi ìmọ̀rú ìṣẹ̀dá tán jẹ́. Ṣùgbọ́n bàbá Tinubu kí la ṣe gan, kí la fi ṣẹ̀yìn? Ọ̀rọ̀ kí la fi ṣẹ̀yìn ní kọ̀kọ́. Wọ́n máa rí mẹ́sẹ̀jì sí yín tó ní agbára. Mẹ́sẹ̀jì tó ní agbára, ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Tinubu. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ wọn, àbí ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn ẹ bá wọn gbọ́, kẹ́ ẹ transfer mẹ́sẹ̀jì yẹn, kẹ́ ẹ sọ sí wọn létí. Jẹ́ kèmi àti ẹ jọ gbọ́ fídíò yìí. This message na for the President of Nigeria, President Bola Ahmed Tinubu. Today na the day when be say the woman when give birth to your children, when you dey look up to today, na the day when she dey serve God. And this message come from the lineage of Christ. Look at me, I'm a traditional person. I was born in a lineage of Christ. I'm a Christian by birth and I'm a traditional person by blood. See, if you know you have the power to share this country, like by letting the North go on their own way, let the South go their own way, it will help you. Why I'm saying this? When the eye cry, the nose also feel it. This message come this morning on Sunday, 15 June 2025. It's not a joke. If you ignore it, the eye will cry and the nose will feel it. You will think you are a Muslim. When the trumpet sound, the trumpet of the war that will happen in this country, a silent war that will be more dangerous than the one people are seeing, shouting, they think they have seen anything. No one has seen anything yet. When the trumpet sound, this trumpet of a silent war sound, you will feel it. Nobody will be able to leave this country. Even if you have private jets, you will wonder why you will not be able to move. It will affect everybody. This war is against the South. This war is against the South. As I'm saying this, I have a flesh in me, but there is spirit in me. I was forced to say it because if I did not say it out, I will face the consequences. I'm facing the consequences and also allow my people to go down more than the way I'm seeing is the same thing. If you love your own children, because like I say, even if you have a private jet, you will not be able to move. They will track you down. I am saying this from the spiritual world. Something that will happen in real life. Save your country. I know the people don't love you. I know 90% of people don't love you, but this is not about country. You cannot rule yourself alone when the people are down. Let the South side go to their home, and let the North go back to their home. Ṣé ti gbọ́ mẹ́sẹ̀jì tí màmá yẹn sọ? Tinubu tèmi dẹ̀ ń wò yìí kò lè pín Nàìjíríà o, kò tiẹ̀ fẹ́ gbọ́ sétí, kò tiẹ̀ fẹ́ gbọ́, lọ bèrè lọ́wọ́ àwọn tó bá súnmọ́. Tinubu ò fẹ́ gbọ́ sétí pé wọ́n fẹ́ pín Nàìjíríà wò, torí kò lè benefit ẹ̀. Ìmọ̀tara ẹ̀ tí ẹnìkan ní mí ó yẹ ìjókòó kẹ́ wo èjì bàbá. Oúnjẹ wo ni bàbá ń jẹ bó ṣe wà yẹn tó ní taste mọ́? Aṣọ wo lókù tó fẹ́ wọ̀? Aṣọ òdúró lọ́rùn mọ́. It is old age. It's a very normal thing. Gbogbo wa là ń gbàdúrà ká darúgbó.
Baba is going to 90 if not 90 already. Ẹjọ́ ṣé Tinubu tún fẹ́ dọlọ́run ni. Èmi rò wípé tán ní táwọn èèyàn bá ti ń dàgbà gbogbo nǹkan ilé ayé ó máa ń rọ̀ lára èèyàn. Wá máa fókọ̀sì pé ọjọ́ àti sùn ẹ kí ikú kó ka iṣẹ́ rere mọ́ ẹ lọ́wọ́. Ṣùgbọ́n ní bàbá Tinubu ní ẹni àkọ́kọ́ tí mo rí ní àgbàlagbà tó ṣẹ̀ṣẹ̀ wá ilé ayé máyà bí ọmọ 10 years. The way tí bàbá Tinubu ṣe wá ilé ayé máyà going to 90 ọmọ 10 years ò wá ilé ayé máyà bẹ́ẹ̀. Kẹ́ ẹ wá rò ẹ̀yin Yorùbá omi máa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu láìpẹ́ láì jìnà. Ṣé rí tí ilẹ̀ Yorùbá báyìí máa jẹ́ ilẹ̀ Yorùbá tí ilẹ̀ káàárọ̀ òjíire ṣe máa jẹ́ ilẹ̀ káàárọ̀ òjíire tẹ́ ẹ ṣe máa jẹ́ Yorùbá yẹn lọ 2027 ló máa determine. Ẹ tí ì rí nǹkan kan ẹ tí ì mọ nǹkan kan. Tinubu ti ṣẹ́ṣọ́ ìbànújẹ́ sí ilẹ̀ Yorùbá báyìí ó ti ṣẹ́ṣọ́ ogun fún wa. Ṣé wá rí gbogbo rògbòdìyàn tí Tinubu ń fi làkàlàkà tó ń jálẹ̀ agbọ́n bí tó ń forí jálẹ̀ agbọ́n bí tó ń ba gbogbo ẹ̀jẹ̀ tó ń fa gbogbo gbúrúgbúrú tó ń da gbogbo ẹ̀rú chùkùchùkùchùkù. Mo ń bi ẹ́ bá mi dáhùn ìbéèrè níbi comment section. Ṣé nítorí àǹfààní àwọn ọmọ Yorùbá ni àbí ilẹ̀ Yorùbá? Lọ́dọ̀ tèmi nítorí àǹfààní títí ẹni. Tí ìwọ àtèmi bá wájọ mọ̀ wípé gbogbo eré tí bàbá Tinubu ń sá tó múra kankan wípé nítorí àǹfààní ara ẹni kì í ṣe torí ilẹ̀ káàárọ̀ òjíire àbáwá. Kí ló dé tí àwọn ọmọ Yorùbá wá jókòó báyìí táṣà wá pariwo Tinubu ni o Tinubu ni o. Bí Yorùbá land báyìí máa jẹ́ Yorùbá land 2027 ló máa determine. Rántí wípé gbogbo every other tribe tó wà nínú Nàìjíríà pátápátá ló hate yín. Wọn like yín kò anybody wọn tó like wa. Ó fẹ́ wọn lọ́kọ ó fẹ́ wọn láyé ó bímọ fún wọn ó ń tọ́jú ẹ ó náìsì fún ẹ ó ṣe kinní kan my dear àsìkò tó máa mọ̀ wípé irọ́ ni gbogbo kinní yẹn ìfẹ́ òtítọ́ kọ̀ọ̀kan ò sí bẹ́ẹ̀ 2027 ló máa mọ̀ ẹ má worry ẹ jẹ́ ká jọ máa wọ́ lọ́wọ́ amúwájú 2027 lọ àjọ wà láyé àwà láàyè ni. Ṣé ẹ rí gbogbo ogun tí bàbá Tinubu tó ń dá sílẹ̀ káàkiri gbogbo Nàìjíríà yìí orí àwọn ọmọ Yorùbá òun ló máa fi kó fàyẹn lẹ̀ o. Àwa la máa jìyẹ o kò lè kan Tinubu o torí ẹ bá mi bèrè lọ́wọ́ bàbá 90 going to 90 kí ló dé tó wálé ayé má yà tó tẹ́lẹ̀. Kí lèèyàn wálé ayé wá ní tí Tinubu ò ní? Kí lèèyàn wálé ayé wá jẹ́ tí Tinubu ò tí ì jẹ́? Kí ló wá yẹ kó le tó ilé torí Ọlọ́run? Ṣèbí wọ́n ní téèyàn bá ti ń dàgbà gbogbo nǹkan ilé ayé ó máa ń rọlẹ̀ lára wọn ni. Tinubu àti ìyàwó ẹ̀ nìkan ni mo rí láyé mi àti fámìlì ẹ̀. Bọ́n ṣe ń dàgbà ni wọ́n mú ilé ayé náà gbé wọ̀. Ọmọ 10 years ò sáré ayé bí bàbá Tinubu àti ìyàwó ẹ̀. Tí mo bá wá sọ wípé ẹ súnmọ́ bí ya gba ẹ jìnnà sábíyamọ ẹ nírọ́ ni mò ń pa. Mọ̀mọ́ rẹ̀ mi Tinubu ọyàn yín ti kán. Ọyàn mọ̀mọ́ rẹ̀ mi Tinubu ti kán. Ọyàn yín ti kán tipẹ́tipẹ́. Tọ́yàn yín ò bá kán ni ọkọ yín ṣebí mọ̀mọ́ rẹ̀ mi Tinubu àbí some months back kọ́ nígbà tẹ́ lọ sífẹ̀ ẹ ní ẹbí more than 250 million Nigerians ìyẹn population wa wọ́n wá pa 200 ní ọjọ́ wo ṣé àná àbíjẹta yìí wọ́n dáná sun wọn ok mọ̀mọ́ rẹ̀ mi tọ́yàn yín ò bá kan ẹ rí fídíò ibi tí wọ́n ti dáná sun àwọn ọmọ kéékèèké tó ń jóná dérú wọ́n wá ní ọkọ yín immediately tó jẹ́ wípé with chopper helicopter síbẹ̀ ẹ lè lo 40 minutes láti dé Benue State kẹ́ sọ̀kalẹ̀ kẹ́ lọ sí gbogbo sin àti gbogbo ibi tó yẹ kẹ́ lọ gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ yẹn plus and minus ẹ lè lo 3 hours ń bẹ̀. Bàbá Tinubu ní kọ́kọ́kọ́ dúró náà di Wednesday tó rò tí ní plan budget nǹkan tóun fẹ́ ṣe níjọ́ Tuesday abiyagba ló ń ṣerú ẹ̀ kì í ṣàbíyamọ́. Bàbá Tinubu ò wá lè lọbẹ̀ lẹ́ni nìyẹn mọ̀mọ́ rẹ̀ mí ẹ̀yin náà tún lè lọbẹ̀ ẹ̀yin náà tó ti lápọ̀ìntìmẹ̀ntì nìyẹn alẹ́ súnmábíyagbẹ́ ẹ̀ ṣàbíyamọ́. Mo fẹ́ wo bí ọjọ́ àti sùn yín ṣe fẹ́ rí. Àwa fẹ́ rí bí ìgbẹ̀yìn ayé yín ṣe fẹ́ rí. Torí gbogbo nǹkan lé ayé jọ yín lójú gan ni. Kí ló dé Yorùbá? Bí Yorùbá bá ṣì máa jẹ́ Yorùbá ní ilẹ̀ bá wa ní káàárọ̀ òjíire 2027 ló máa determine. Èmi fi àsìkò yìí bẹ̀ gbogbo yín pátápátá mò ń tawájí ẹ jẹ́ a lọ máa get ready against 2027 gbogbo ariwo káriwo rally anything ẹ jẹ́ a lọ máa get ready ká lọ máa ní plan against 2027. This is the only thing tẹ́mi rí ń bẹ̀ àbí kò yé wa. Even àwa tá à ń pè fún ìdádúró orílẹ̀-èdè ẹ jẹ́ a lọ máa gbáradì fún 2030 ṣe pé kò lè sí nǹkan tó máa irọ́ a máa ti gbọ́ orílẹ̀-èdè wa lórúkọ Jésù ó dáa kéèyàn máa wà positive ṣùgbọ́n àìmá máa gbá òtítọ́ ọ̀rọ̀ òun náà ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó tẹ̀síwájú. Ó ní
mi ìwá lè sọ ò tí Ọlọ́run bá wá dìde fúnra lára ẹ̀ o ṣùgbọ́n tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wípé bóyá pé kinní kan 2027 ló máa determine bóyá àṣì máa jẹ́ káàárọ̀ òjíire bóyá ilẹ̀ káàárọ̀ òjíire sì máa jẹ́ titi wa àbí tẹlòmíì 2027 ló máa determine. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé tí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ṣáàtì ẹ̀ lágbàmọ́ ni tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bá dìde tẹ́ bá sọ wípé eré Tinubu 2027 lẹ fẹ́ support Tinubu láti sá mo fẹ́ kẹ́ mọ̀ pé ti sacrifice ilẹ̀ káàárọ̀ òjíire fún Tinubu ambition ní 2027 torí wọ́n eradicate everybody ṣùgbọ́n mo kàn fẹ́ mọ̀ ní wípé ẹ̀yin kábíyèsí ẹ̀ ní farare lọ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kò sí kankan nínú yín tó máa fi arare lọ ẹ bá lọ Ọlọ́run gbogbo ẹ̀yin kábíyèsí tẹ́ mọ̀ òtítọ́ tẹ́ lè ṣe òtítọ́ gbogbo yín religious leader pátápátá àfẹ́ mọ̀ bí tẹ́ fẹ́ ságbà ẹ fẹ́ sáwásá brother bí ẹ mọ̀ yín pé nǹkan ti ṣe yín gbogbo yín pátá tí ó bá jẹ́ pé Tinubu lẹ lọ fún ní support tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé 2027 ogun máa ṣẹlẹ̀ nínú Nàìjíríà èyí tó dẹ̀ ń bọ̀ ń bẹ̀ bàbá Tinubu ti ṣẹ́ṣẹ́ ogun fún àwọn ọmọ Yorùbá gbogbo ọ̀ràn tó ń dá kiri tó ń da lérú tó ń dọ̀nà rú tó ń ba everywhere tó ń ṣọdá dáradára kiri bẹ́ẹ̀ kì í ṣe fún àǹfààní ilẹ̀ Yorùbá àbáwá àǹfààní tara ẹni tẹ́yìn wa lọ support ambition ṣé rí 2027 will be a greatest opportunity fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá tó kọ́ fún gbogbo ẹ̀yin àgbààgbà àlépa la máa lé yín ẹ get ready ó ti fẹ́ délẹ̀ báyìí gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ẹ dìde ẹ jẹ́ ká máa get ready fúngbà yẹn bàbá Tinubu bí kún ló lóko bí pàkúté ni bóyá 2027 ambition yín yẹn bóyá òun ní ti yín o ẹ wá ẹ fẹ́ fi àwa ṣe sacrifice ṣe rí kò sí wàhálà ọmọ ọkọ Yorùbá ẹ jẹ́ àbẹ̀rẹ̀ sí ní plan orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kowóè ni mò ń jẹ́ Mọ́mọ́rẹ́mí Tinubu ọ̀yàn yín tẹ̀ kán sí lára abiyamọ ayé gbogbo abiyamọ ayé àmánọ́sí yín sí lára wa má gbàgbé láti bá mi share fídíò yìí bá mi drop comment ire o.